ẹ wo Damilọla, èèyàn tó lé lọ́gọ́rùn-ún ló lù ní jìbìtì. Obìnrin ẹni ọdún 23 kan, Akínwọ̀nú Damilọla Victoria, tó ń ta oríṣiríṣi nǹkan lórí ẹ̀rọ ayélujára ti bá ara ẹ̀ ní tẹ̀sán ọlọ́pàá ìpínlẹ̀ Niger nítorí ẹ̀sùn jìbìtì tí wọ́n fi kàn án. Àwọn èèyàn tó lé ní 100 ni wọ́n ti kó sọ́wọ́ obìnrin yìí, kò sì dín ní mílíọ̀nù lọ́nà 150 náírà 150 million tó ti gbà lọ́wọ́ wọn. Nígbà tó ń fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nílùú Minna, tí í ṣe olú ìlú ìpínlẹ̀ náà lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 2 oṣù kẹfà ọdún yìí, DSP Wàsíù Abíọ́dún, tí í ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger, ṣàlàyé pé ẹ̀sùn gbájúẹ̀, àìmú àdéhùn ṣẹ pẹ̀lú ìwà ọ̀daràn àti ẹ̀sùn ọ̀daràn lórí ẹ̀rọ ayélujára ní kóòtù májísírèètì ìlú Minna fi kan obìnrin náà nígbà tí wọ́n taari ọ̀rọ̀ rẹ̀ sọ́dọ̀ wọn lọ́jọ́ 22 oṣù karùn-ún ọdún 2023 yìí. Ó ní láti kóòtù májísírèètì ni wọ́n ti fi ọ̀rọ̀ obìnrin ẹni ọdún 23 kan tó ń jẹ́ Akínwọ̀nú Damilọla Victoria tó ń gbé ní òpópónà Kọ́láwọlé Tunga nílùú Minna nípínlẹ̀ Niger tó wá létí. Ní kété tọ́rọ̀ náà dé etí ìgbọ́ wa làwọn agbófinró ẹ̀ka tí wọ́n ti ń ṣèwádìí ẹ̀sùn ìwà ọ̀daràn State Criminal Investigation Department SCID bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n sì padà rí afurasí ọ̀hún mú pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ kan. Lásìkò ìwádìí ló ṣàlàyé pé ó ti tó bí ọdún kan tóun ti bẹ̀rẹ̀ iṣẹ́ òwò orí ayélujára nípasẹ̀ ọ̀nà kan tóun rí lórí òpó ayélujára Facebook. Ó láwọn nǹkan bíi aṣọ obìnrin, báàgì, bàtà, fóònù lóníranran, kọ̀ǹpútà alágbélétan àtàwọn nǹkan èlò inú ilé tó ń lo iná mọ̀nàmọ́ná lòun máa ń tà. Ọmọbìnrin yìí ní látara àwọn àwòrán ọjà tóun ń tà, èyí tóun máa ń gbé sórí ayélujára fáyé rí, lòun fi rí àwọn oníbàárà tó pọ̀ tí wọ́n sì máa ń béèrè fún àwọn ọjà náà. Damilọla ní nígbà tó yá ló di pé àwọn oníbàárà òun máa ń sọ̀rọ̀ nítorí iye owó ọjà òun, àti pé nígbà tó yá ló di pé kóun sọ owó ọjà náà sílẹ̀ pátápátá tàbí kóun fi owó ọjà ẹnìkan tà fún ẹlòmíì. Nínú ìwádìí tá a ṣe, nígbà tó di pé àwọn èèyàn púpọ̀ ti san owó ọjà sílẹ̀ tí kò sì rí nǹkan tí wọ́n san owó fún ọ̀hún gbé fún wọn, ló bẹ̀rẹ̀ sí í parọ́ fún wọn pé àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè kọ́sítọ́ọ̀mù ti gba àwọn ọjà òun sílẹ̀ lẹ́nu bodè. Yàtọ̀ sí èyí, lójúnà àti lè mú káwọn èèyàn nígbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé tó jinlẹ̀ nínú ẹ̀, lọmọbìnrin yìí fi lọ fi owó tó lé ní mílíọ̀nù 2 náírà gba ilé ìkẹ́rùsí ńláńlá 2 ságbègbè Tunga àti Pákúngú nílùú Minna. Eléyìí ló túbọ̀ lò láti rí iṣẹ́ jìbìtì rẹ̀ ṣe dáadáa. Abíọ́dún tẹ̀síwájú pé nígbà tí afurasí ń sọ iye èèyàn tó ti kàgbákò ẹ̀ àti iye owó tó ti rí lọ́wọ́ wọn, ó láwọn èèyàn tó lé ní 100 lówó wọn wà lọ́wọ́ òun tóun jẹ ní gbèsè bíi mílíọ̀nù lọ́nà 150 náírà. 72 nínú àwọn tó ti ṣe gbájúẹ̀ fún ni wọ́n ti yọjú sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá níbi tí wọ́n ti ń ṣèwádìí ìwà ọ̀daràn nílùú Minna, níbi tó ní kálukú ti ń ṣe àkọsílẹ̀ nǹkan tó dà wọ́n pọ̀ àti iye owó wọn tó wà lọ́wọ́ obìnrin náà fáwọn ọlọ́pàá. Bó tilẹ̀ jẹ́ pé obìnrin yìí ṣe ìforúkọsílẹ̀ iléeṣẹ́ okòwò rẹ̀ lọ́dọ̀ iléeṣẹ́ ìjọba àpapọ̀, ìyẹn Corporate Affairs Commission CAC, léyìí tí yóò mú kó rọrùn fáwọn èèyàn láti bá irú ẹni bẹ́ẹ̀ dòwò pọ̀ láì fòyà pé owó wọn lè wọgbó. Síbẹ̀ obìnrin yìí kówó wọn sá lọ. Àwọn ọlọ́pàá ní ìwádìí tí ń lọ lórí ọ̀rọ̀ náà. Wọ́n ní àwọn yóò fojú afurasí yìí balẹ̀ ẹjọ́ ní kété tíwádìí bá ti tẹnu bepo. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.